A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ sì ń gbọ́ wá káàkiri àgbáláyé níkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Èyí tí a tún mú wá nínú fídíò yìí ó ní ìtẹ̀síwájú nípa ìtàn tí à ń bá bọ̀ lórí bí ògbóǹtarìgì òǹkọ̀wé kọ̀tàn ọmọ Yorùbá ọ̀jọ̀gbọ́n Wole Soyinka bó ṣe di ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá ń wá lọ́dún 1965 àti bí ọwọ́ ṣe tẹ̀ ẹ́ tó fi di ẹni tó ń káwọ́ pọ̀nyìn rojọ́ nílé ẹjọ́ nígbà náà lásìkò tí olóyè SL Akintola tó fi jẹ́ alákòóso Premier Western Region nígbà náà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yẹn sáà farabalẹ̀ kájọ máa bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Níbi tí a bá àtúpalẹ̀ ìtàn náà dé ó ní bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe kéde orúkọ Wole Soyinka gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Wole Soyinka òun náà sì ti gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá òun, ó bá kúkú lọ fi ara rẹ̀ kalẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe fún un. Iléeṣẹ́ ọlọ́pàá wọn ò jẹ́ ó pẹ́ wọn ò jẹ́ ó jìnnà tí wọ́n fi ṣe ìwé kóòtù rẹ̀. Ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ilé ẹjọ́ nígbà náà. Ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀jọ̀gbọ́n Wole Soyinka ni wípé ó ní ọkùnrin àràmọ̀ǹdà onírùngbọ̀n tó wọlé tọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Nigeria Broadcasting Corporation NBC ní ìlú Ìbàdàn tó lọ fi ìbọn gba téèpù àkásílẹ̀ ọ̀rọ̀ tí Premier ìgbà náà tó fẹ́ bá àwọn aráàlú sọ ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 1965. Nígbà tí ọ̀rọ̀ dé ilé ẹjọ́, ẹjọ́ bá bẹ̀rẹ̀. Gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ sí pé Gẹ̀ẹ́sì ránṣẹ́ bí àwọn agbẹjọ́rò ìjọba bí wọ́n ṣe ń dìde rojọ́. Bẹ́ẹ̀ ni àwọn ikọ̀ agbẹjọ́rò olùjẹ́jọ́ àwọn náà wá rárò. Ẹjọ́ náà kò mọ nínú ilé ẹjọ́ nìkan, bí wọ́n ṣe ń bára wọn fà á nílé ẹjọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n jọ ń bára wọn fà á ní ilé. Ọ̀rọ̀ náà wá dàbí ìgbà yí pé ó lọ́wọ́ òṣèlú nínú nígbà náà pẹ̀lú bí ẹjọ́ náà ṣe lọ. Lọ́jọ́ kan ẹni tó jẹ́ akọ̀wé ìjọba nígbà náà ìyẹn olóyè Èjìwùmí ó pe adájọ́ tó ń gbọ́ ẹ̀sùn náà láti sọ fún un wípé inú ìjọba ò dùn àti pé inú aláṣẹ tó jẹ́ Premier nígbà náà kò dùn sí ọwọ́ tí adájọ́ fi mú ẹjọ́ náà. Bí adájọ́ ṣe bá akọ̀wé ìjọba sọ̀rọ̀ tán, ó sọ fún akọ̀wé ìjọba wípé òun fẹ́ rí Premier gangan fúnra rẹ̀ ìyẹn olóyè SL Akintola láti jẹ́ kí olóyè Akintola mọ̀ wípé ara ìjẹ́ tí òun jẹ́ gẹ́gẹ́ bí adájọ́ ni láti má fì sí apá kan ju ibì kan lọ nígbàkúgbà tí ẹjọ́ bá wà níwájú òun nílé ẹjọ́. Bí adájọ́ ṣe délé Premier ìyẹn olóyè Akintola, akọ̀wé ìjọba ó bá wọlé tọ̀ Akintola lọ láti lọ sọ fún un wípé adájọ́ ti wà nínú ọkọ̀ rẹ̀ tí ó fẹ́ rí. Premier ìyẹn olóyè Akintola ó bá yára lọ sí abala tí adájọ́ wà nínú ọkọ̀. Akintola bẹ̀rẹ̀ sí kí adájọ́ ní mẹ́sàn-án mẹ́wàá, ó ṣe ń kì í bẹ́ẹ̀ ni ó ń kí bẹ́ẹ̀ ló ń yìn tó sì ń dúpẹ́ lọ́wọ́ adájọ́ wípé ó ṣeun tí ó dúró ti àwọn torí pé bí ẹjọ́ náà ṣe ń lọ òun ni òun gbọ́. Akintola ní òun mọ̀ wípé ẹ̀yìn àwọn ni adájọ́ wà, ìdí nìyẹn tí òun fi ń kì í tí òun fi ń kí. Ọ̀rọ̀ náà wá jẹ́ ìyàlẹ́nu sí adájọ́, ó sì tójú sú torí ọ̀rọ̀ tí ó gbọ́ lẹ́nu akọ̀wé ìjọba ìyẹn olóyè Èjìwùmí ó tako ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu Akintola tó jẹ́ Premier. Ṣùgbọ́n adájọ́ fi ọ̀rọ̀ náà ṣe mọ̀sínú mọ̀síkùn lọ́jọ́ tí à ń sọ yìí títí tó fi kúrò ní ọ̀dọ̀ Akintola lọ́jọ́ náà. Ní ti ilé ẹjọ́, ọ̀rọ̀ kan tí àwọn agbẹjọ́rò Wole Soyinka tí wọ́n tẹnu mọ́
tí wọ́n sì ń sọ fún ilé ẹjọ́ náà ní wípé oníbàárà wọn kì í ṣe agbébọn, bẹ́ẹ̀ ni kì í sì ṣe oníọlọ́fìbọn gba téèpù lọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò NBC nígbà náà. Wọ́n fi yé ilé ẹjọ́ wípé ìlú Enugu ni Wole Soyinka wà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gan. Ní ti àwọn ọkọ̀ tó dúró fúnjọba, wọ́n ní Wole Soyinka ni ọkùnrin àràmọ̀ǹdà tó wọlé lọ fi ìbọn gba téèpù níléeṣẹ́ rédíò NBC nìbàdàn nígbà náà. Gbogbo ẹ̀rí tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ wọn nílẹ̀ ni wọ́n fi yé ilé ẹjọ́. Ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá kọ́kọ́ nawọ́ gan, ìyẹn Akínwùmí Ọ̀sìn tó wà lẹ́nu iṣẹ́ níléeṣẹ́ rédíò NBC lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ fún ilé ẹjọ́. Ó sì tún ṣàpèjúwe bí ẹni tó fi ìbọn gba téèpù lọ́wọ́ rẹ̀ ṣe rí bó ṣe múra ní ọjọ́ náà. Ó sọ fún ilé ẹjọ́. Ọ̀rọ̀ náà wá ta kókó níwájú ilé ẹjọ́ torí gbogbo nǹkan tí àwọn ẹlẹ́rìí tí wọ́n fi lè ṣàlàyé àti bí wọ́n ṣe júwe ọkùnrin àràmọ̀ǹdà náà ni ó wà lára Wole Soyinka tí ó jẹ́ olùjẹ́jọ́. Níta sọ ni pé pẹ̀lú bí àwọn tí wọ́n pè Wole Soyinka lẹ́jọ́ tó sì yàtọ̀ àwọn tó jẹ́ lẹ́rìí bí wọ́n ṣe ṣàlàyé bí ọkùnrin àràmọ̀ǹdà tó lọ gba téèpù lọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò nígbà náà, bí wọ́n ṣe ṣàpèjúwe bí ọkùnrin náà ṣe rí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpèjúwe yẹn, àkàwé yẹn ló wà lára ọ̀jọ̀gbọ́n Wole Soyinka. Ohun tó wá rújú díẹ̀ nínú ọ̀rọ̀ náà ni wípé kò sí irun àgbọ̀n tàbí ti ẹ̀kẹ́ ní àgbọ̀n àti ẹ̀kẹ́ Wole Soyinka ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n nawọ́ gan. Lára àwọn èèyàn tí wọ́n tún dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí nílé ẹjọ́ ni a ti rí ọ̀jọ̀gbọ́n kan, ìyẹn tí ó sọ wípé òun rí Wole Soyinka ní bíi wákàtí méjì ṣáájú kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1965. Ó jẹ́ kó yé ilé ẹjọ́ wípé kò sí irun àgbọ̀n tàbí irun ẹ̀kẹ́ lára Wole Soyinka lásìkò tí òun rí ṣáájú wákàtí tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni Akínwándé tó jẹ́ ìyẹn Akínwádé Ọ̀sìn tó jẹ́ ẹni tí wọ́n gba téèpù lọ́wọ́ rẹ̀. Òun náà sọ̀rọ̀ nílé ẹjọ́ wípé lóòótọ́ ni ẹni tó gba ìbọn ní ọwọ́ òun, tó gba téèpù ní ọwọ́ òun, tó fi ìbọn gba téèpù ní ọwọ́ òun, lóòótọ́ ni pé ó ní irùngbọ̀n, bẹ́ẹ̀ sì ni kò dá nǹkan bojú débi wípé a lè sọ wípé bóyá nǹkan tó dà bojú ni irùngbọ̀n wà lára rẹ̀. Ó jẹ́ kó yé ilé ẹjọ́ wípé ẹni tó gba téèpù ní ọwọ́ òun lọ́jọ́ náà pé irùngbọ̀n wà lára rẹ̀ kò sì dá nǹkan bojú. Ó sọ fún ilé ẹjọ́ bẹ́ẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀rí àti àlàyé tó fi mọ́ àwíjàre tó wà níwájú ilé ẹjọ́, adájọ́ bá ní kí Wole Soyinka kó máa lọ sílé láyọ̀ àti àlàáfíà torí kò sí àrídájú tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Wole Soyinka ni ọkùnrin àràmọ̀ǹdà onírùngbọ̀n tó lọ gba téèpù lọ́wọ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò NBC nílùú Ìbàdàn ní ọjọ́ tí a sọ yìí. Báyìí ni ọ̀jọ̀gbọ́n Wole Soyinka bó ṣe kúrò ní ilé ẹjọ́ ní ọjọ́ tí ìdájọ́ wáyé tí ó sì bọ́ lọ́wọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ sì ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tí ẹ̀yin náà bá ní ìtàn kan tàbí méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí ẹ fẹ́ sọ fún wa, pàápàá jùlọ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó ti kọjá ní ọdún pípẹ́ sẹ́yìn tí ẹ fẹ́ jẹ́ ká mọ̀, ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ ní ojú òpó tó wà ní ojú móhùnmáwòrán yìí, tàbí kí ẹ bá wa sọ̀rọ̀ ní orí ímeèlì wa tí ẹ ń wò ní ojú móhùnmáwòrán yín yẹn. Ẹ sì lè bá wa sọ̀rọ̀ ní àyè comment ní ìsàlẹ̀ fídíò yìí
á kà á sì jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a ti rí kọ́mẹ̀ntì yín. Ẹ ṣé o, adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ má gbàgbé láti bá ní share fídíò yìí kó lè bá káàkiri àgbáńlá ayé. Ẹ sì má gbàgbé láti subscribe, ìyẹn ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí ìkànnì yìí tẹ́lẹ̀, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú àwọn àtúpalẹ̀ iṣẹ́ ìwádìí tuntun míì wá fún yín.